ló ti ṣe lọ́sà sọ́làm sọ ó ní ọba àwọn istighfar ó ní kí ẹ̀dá wọn ṣe alákùnmá wọ́n bá gbé o anta rabbi ìwọ ni ọ̀dá mi tó jẹ́ olùdarí la ilaha illa anta kò sí tó tó sìn àfiwọ́ nìkan khalaqtani ọ̀dá òtìdá dídá tí ó dá mi wa ana abdu ẹrù rẹ̀ ní èèyàn ní wípé àti kọ̀kọ́ ní àti gbangba rẹ̀ àti ìrìnsí àti sọ̀rọ̀ sí àti ìròyìn mi mọ́ gbọ́dọ̀ máa jẹ́ kó tẹ̀lé bó sì fẹ́ wa ana ahdik mọ́ wà lórí májẹ̀mú rẹ̀ májẹ̀mú wípé tá a bá ṣe báyìí nǹkan ọkùnrin wọ́n wá dé mọ́dé wà lórí àdéhùn rẹ̀ àdéhùn wípé inú lóòtún tẹ́ bá ti sẹ́rí padà wà bá wà ọba alẹ́dà ọdúnná àwọn náà sẹ́rí padà wà bá ní ti dáadáa tẹ́ bá ti jìnà sí wa ayé inú ọba alẹ́dà mọ́jì àjẹ́jẹ́ sí dédé ó yóò wà ní wà ní ọni masakat nípa àgbèsè mọ́ torí àdámọ́ mẹ́ẹ̀dẹ́ ènìyàn táàbá fi yàn distraction kọ́ lóríṣìíríṣìí nínú ẹ̀mí nínú ọ̀rọ̀ nínú ìṣesí distraction kọ́ a'udhu bika min sharri ma sana'tu mọ̀sádìọ́ kò nínú gbogbo aburú ọwọ́ iṣẹ́ ọwọ́ ìwòkúwò ìròkúrò ìsọkúsọ ìṣekúṣe tẹ́dá ó lè bọ́ ń bẹ́ ń gbà kan abúwò laka bi ni'matika alayya mọ̀ ń jẹ́rìí sí mọ́dẹ́ polówó rẹ̀ ìkẹ́ rẹ̀ lórí ṣe tójú ṣe ti mímí ṣe tàlàáfíà ló wá ń bí pé wà ábò lákàbí lẹ́nu ìwọ́n bá mi èmi náà polówó mọ́ jẹ́ ìyẹn gbogbo owó ṣe kẹ́mi tó yìí mi pé wọ́ ìmú ọpẹ́ wá mọ́ tún fi ọ̀gọ̀rọ̀ rẹ̀ ẹsẹ̀ ọ pẹ̀lú gbogbo kẹ́yì tọ́ àbúrò lẹ́nu mọ́ ń polongo àwọn ẹ̀ṣẹ̀ ní o tí mọ́ ṣẹ̀ lórí gbogbo oríṣiríṣi ìkẹ́ tó kẹ́mi tí mi ṣe ń tó tọ́ pẹ̀lú rẹ̀ ọ̀dà foríjìn فإنه لا يغفر الذنوب إلا أنت torí kò sẹ́ni tó ní foríjìn àfi wọ́n báyìí